Ẹ kúlé o gbogbo ẹ̀yin bàbá àti mọ̀mọ́ tẹ́ ń gbọ́ mi nínú ilé. Mo kí yín káàbọ̀ sí ilé ẹ̀kọ́ ọjọ́ ìsinmi wa ti ọ̀sẹ̀ yìí. Fún gbogbo àwa ìjọ Ọlọ́run tá ń tẹ̀lé ìlànà ilé ẹ̀kọ́ ọjọ́ ìsinmi gbogbogbò bí ìjọ onítẹ̀bọmi káàkiri gbogbo àgbáyé. Lọ́sẹ̀ yìí orí ọ̀rọ̀ wa tá ń kẹ́kọ̀ọ́ lé lórí ni ìlérí ìwàláàyè Ọlọ́run. Ìlérí ìwàláàyè Ọlọ́run. À ń sì ń lọ kẹ́kọ̀ọ́ nínú ìwé orin Dáfídì. Orin ẹyọ kan ó dín lógóje. Orin Dáfídì orin ẹyọ kan ó dín ní ogóje ẹsẹ̀ méjìlá àkọ́kọ́. Orin Dáfídì orin ẹyọ kan ó dín ní ogóje, Psalms 139 verses 1 to 12. Orin Dáfídì orin ìkọkàndínlógóje ẹsẹ̀ ìkíní sí ìkejìlá. Tí Bíbélì yín bá wà lọ́wọ́ yín ẹ jẹ́ ká jọ kà á. Mo bẹ̀rẹ̀ sí kà látinú Bíbélì mímọ́ ní èdè Yorùbá èyí tó kà báyìí. Olúwa, ìwọ ti wádìí mi, ìwọ sì ti mọ̀ mí. Ìwọ mọ ìjókòó mi àti dìde mi. Ìwọ mọ ìró mi ní ọ̀nà jíjìn réré. Ìwọ yí ipa ọ̀nà mi ká àti ìbúlẹ̀ mi. Gbogbo ọ̀nà mi sì di mímọ̀ fún ọ. Nítorí tí kò sí ọ̀rọ̀ kan ní ahọ́n mi, kíyèsí Olúwa ìwọ mọ̀ pátápátá. Ìwọ sé mi mọ́ lẹ́yìn àti níwájú, ìwọ sì fi ọwọ́ rẹ lé mi. Irú ìmọ̀ yìí ṣe ohun ìyanu fún mi jù. Ó ga, èmi ò lè mọ̀. Níbo ni èmi ó gbé lọ kúrò lọ́wọ́ ẹ̀mí rẹ? Tàbí níbo ni èmi ó sáré kúrò níwájú rẹ? Bí èmi bá gòkè lọ sí ọ̀run, ìwọ wà níbẹ̀. Bí èmi bá sì tẹ́ ẹní mi sí ipò kú síbẹ̀, kíyèsí ìwọ ń bẹ níbẹ̀. Èmi ìbá mú ìyẹ́ apá òwúrọ̀, kí èmi sì lọ kúrò, kí n lọ jókòó níhà òpin òkun. Àní níbẹ̀ náà ni ọwọ́ rẹ yóò fà mí, ọwọ́ ọ̀tún rẹ yóò sì dì mí mú. Bí mo bá wá wí pé, ǹjẹ́ kí òkùnkùn kí ó bò mí mọ́lẹ̀, kí ìmọ́lẹ̀ kí ó di òru yí mi ká. Nítòótọ́ òkùnkùn kì í ṣú lọ́dọ̀ rẹ, ṣùgbọ́n òru tàn ìmọ́lẹ̀ bí ọ̀sán, àti òkùnkùn àti ọ̀sán méjèèjì bákan náà ni fún ọ. Èyí ni ọ̀rọ̀ Olúwa tí a kẹ́kọ̀ọ́ lé lórí lọ́sẹ̀ yìí. Kí Olúwa kó bùkún ọ̀rọ̀ rẹ̀ fún ìgbàlà ẹ̀mí gbogbo wa. Àmín. Ẹsẹ̀ wúrà wa, ẹsẹ̀ àkọ́kàn, ẹsẹ̀ mọ́nìgbàgbé wa lọ́sẹ̀ yìí ó ní ẹsẹ̀ àkọ́kọ́ òwe hùn. Orin Dáfídì orin ogóje ó dín ẹyọ kan ẹsẹ̀ àkọ́kọ́ ó ní Olúwa, ìwọ ti wádìí mi, ìwọ sì ti mọ̀ mí. Olúwa, ìwọ ti wádìí mi, ó sì ti mọ̀ mí. Ẹsẹ̀ àkọ́kàn, ẹsẹ̀ mọ́nìgbàgbé, ẹsẹ̀ wúrà, ẹsẹ̀ àti rántí wa nù. Lẹ́ẹ̀kan sí mo kí wa kó àbọ̀ sínú ẹ̀kọ́ yìí. Mo sì dúpẹ́ lọ́wọ́ yín fún ìgbárùkù ti yín láti jọ máa kẹ́kọ̀ọ́ papọ̀ nínú ọ̀rọ̀ Ọlọ́run. Àdúrà mi ni wípé bá a ti ń kọ́ ẹ̀kọ́ náà, Olúwa ràn wá lọ́wọ́ láti lè máa kọ́ nìkan, ṣùgbọ́n ká máa fi sínú ìṣe pẹ̀lú. Láti bẹ̀rẹ̀ oṣù yìí, bẹ́ẹ̀ bá gbàgbé, ẹ̀sìn ọ̀rọ̀ wa fún gbogbo ẹ̀kọ́ oṣù yìí òun ni àwọn orin ọpẹ́ àti ìyìn. Àwọn orin ọpẹ́ àti ìyìn. A ti kẹ́kọ̀ọ́ nínú orin Dáfídì orin 23 lóṣù yìí. A ti kẹ́kọ̀ọ́ nínú orin Dáfídì orin 450. A ti kẹ́kọ̀ọ́ nínú orin Dáfídì orin 150 àti orin 100. Ẹ̀kọ́ tọ̀sẹ̀ yìí ni ó fi òpin sí àkórí tá ń wò nínú oṣù yìí. Orin Dáfídì tá a sì ń kẹ́kọ̀ọ́ nínú rẹ̀ lóṣù yìí lọ́sẹ̀ yìí òun náà ni orin ẹyọ kan ó dín ní ogóje yẹn. Orin Dáfídì orin ẹyọ kan ó dín ní ogóje. Orin Dáfídì orin ìkọkàndínlógóje ó jẹ́ orin àjọyọ̀. Àjọyọ̀ kíni? Orin àjọyọ̀ àìlódiwọ̀n ìmọ̀ Ọlọ́run. Orin àjọyọ̀ kíni? Orin àjọyọ̀ ẹ̀kúnrẹ́rẹ́ ìmọ̀ Ọlọ́run nípa ohun gbogbo. Orin àjọyọ̀
ìwàláàyè Ọlọ́run níbi gbogbo, orin àjọyọ̀ àìlódiwọ̀n agbára Ọlọ́run káàkiri gbogbo ayé. Nínú sáàmù yìí, sáàmù orin Dáfídì, orin 119 yìí, 119 yìí, onísáàmù ṣàjọyọ̀ àìlódiwọ̀n ẹ̀kúnrẹ́rẹ́ ìmọ̀ Ọlọ́run nínú ẹsẹ̀ 1 àti 6. Ó ṣàjọyọ̀ ìwàláàyè Ọlọ́run níbi gbogbo nígbà gbogbo nínú ẹsẹ̀ 7 sí 12. Ó ṣàjọyọ̀ àìlódiwọ̀n agbára Ọlọ́run tó borí gbogbo ayé, nínú ayé èyí tó mú kí ó máa wà lábẹ́ ààbò nígbà gbogbo ní ẹsẹ̀ 13 sí 18. Èyí tó sì tó fún un ní ìdánilójú ìṣẹ́gun lórí àwọn ọ̀tá rẹ̀ nínú ẹsẹ̀ 19 títí dé 24 sáàmù yẹn. Ṣùgbọ́n ẹ̀kọ́ wa kò gbà wá láyè láti kọjá ẹsẹ̀ 12. Ẹsẹ̀ 12 òun lẹ̀kọ́ wa ti ọ̀sẹ̀ yìí ńlọmọ. A sì pín ẹ̀kọ́ náà sí abala 2 ọ̀tọ̀ọ̀tọ̀. Abala àkọ́kọ́ rẹ̀ òun la pè ní ẹ̀kúnrẹ́rẹ́ ìmọ̀ Ọlọ́run. Ẹ̀kúnrẹ́rẹ́ ìmọ̀ Ọlọ́run. Ìyẹn sì ní í ṣe pẹ̀lú ẹsẹ̀ 1 sí 6 ìwé sáàmù tá à ń kẹ́kọ̀ọ́ nínú rẹ̀ yẹn. Nínú abala àkọ́kọ́ ẹ̀kọ́ wa yìí lónísáàmù ti ṣe àfihàn ẹ̀kúnrẹ́rẹ́ ìmọ̀ Ọlọ́run nípa ara rẹ̀, nípa onísáàmù. Èyí ló sì ké gbàjarè rẹ̀ fáráyé gbọ́ nínú ẹsẹ̀ àkọ́kọ́ nígbà tó ní, Olúwa, ìwọ ti wádìí mi, ìwọ sì ti mọ̀ mí. Ó ti mọ̀ mí ti iwájú tẹ̀yìn, tinú tòde. Ó jẹ́wọ́ pé Ọlọ́run mọ ìrìnkèrindò òun nú ayé. Ẹ bá wo ẹsẹ̀ 2 yẹn lábala àkọ́kọ́ rẹ̀. Ó ní, ìwọ mọ ìjókòó mi àti dìde mi, gbogbo ìrìnkèrindò mi nú ayé, kò sí èyí tó sápamọ́ fún ọ. Nínú ẹsẹ̀ 2 náà, ó jẹ́wọ́ pé Olúwa mọ èrò òun. Ó ní, ìwọ mọ ìrònú mi látọ̀nà jíjìn réré. Ntí ń rònú ọkàn mi ó ti mọ̀. Nínú ẹsẹ̀ 3, ó jẹ́wọ́ pé Ọlọ́run mọ gbogbo ètò òun tó ń bá ṣètò báyìí, pé bí ń ṣe gbégbà ní Ọlọ́run mọ̀. Nínú ẹsẹ̀ 3, ó ní, ìwọ yí ipa ọ̀nà mi ká àti ìbúlẹ̀ mi, gbogbo ọ̀nà mi sì di mímọ̀ fún ọ. Kò sí àlàkalẹ̀ ètò kan tí mo làálẹ̀ tó mọ̀ ń pa ẹ̀ tó sápamọ́ fún ọ. Nínú ẹsẹ̀ 4, ó jẹ́wọ́ pé Ọlọ́run mọ ọ̀rọ̀ tó ń sọ lẹ́nu, kóhun tiẹ̀ tó lanu sọ lọ́lọ́run ti mọ̀ ọ́. Nínú ẹsẹ̀ 4, ó ní, nítorí kò sí ọ̀rọ̀ kan ní ahọ́n mi. Kíyèsí, Olúwa, ìwọ mọ̀ pátápátá. Kò sí ọ̀rọ̀ kan ṣoṣo ní ahọ́n mi. Kíyèsí, Olúwa, ó mọ̀ pátápátá. Kò sí gbogbo ọ̀rọ̀ tí mo fẹ́ sọ àti èyí tí wọ́n sọ, kò sí ètò ọmọ. Èyí tí ń sọ lọ́wọ́lọ́wọ́ pàápàá ọmọ. Kò sóhunkóhun tí mo lè fi pamọ́ fún ọ. Orí mi tán ẹ̀kúnrẹ́rẹ́ ìmọ̀ rẹ nípa mi ó ga. Nínú ẹsẹ̀ 5, ó jẹ́wọ́ wípé Ọlọ́run pa ààlà yí òun ká tóun ò lè dá kọjá. Ìwọ sé mi mọ́ lẹ́yìn àti níwájú, ìwọ sì fi ọwọ́ rẹ lé mi. Ọlọ́run pa ààlà yí ká tí ò lè ré kọjá. Nítorí náà, lẹ́yìn tí ó wá tó ṣe ìfarawéra ìmọ̀ tọlọ́run tó kún rẹ́rẹ́ àti ìmọ̀ tiẹ̀ tí ò tó nǹkan, onísáàmù gbà fọlọ́run. Agbára rẹ̀ ga jù, ìmọ̀ rẹ̀ ga jù. Onísáàmù gbà fọlọ́run pé ìmọ̀ tọlọ́run ga jù tèèyàn lọ. Kò sí ọgbọ́n tí ẹ̀dá lè dá tí ó fi lè dé ojúmọ́ Ọlọ́run. Ènìyàn kéré sí nọ́mbà Ọlọ́run. Ohun gbogbo l'Ọlọ́run mọ̀ nípa ènìyàn, ṣùgbọ́n èèyàn mọ̀ ohun tó tó nǹkan nípa Ọlọ́run. Torí náà, nínú ẹsẹ̀ 6, onísáàmù ní, irú ìmọ̀ yìí ṣe ohun ìyanu fún mi jù. Ó ga, èmi ò lè mọ̀ ọ́. Ó gbà fọlọ́run pé Ọlọ́run ní ẹ̀kúnrẹ́rẹ́ ìmọ̀.
ìlóye ìmọ̀ yìí ó wá ran onísáàmù yìí lọ́wọ́ láti kíyèsí èrò rẹ̀, láti kíyèsí ọ̀rọ̀ rẹ̀, láti kíyèsí ìṣe rẹ̀ kó má bàa ṣìṣe. Ìlóye pé kò sóhunkóhun nípa mi tó sápamọ́ fọ́lọ́hun ó ràn lọ́wọ́ láti rí pé ó ń kíyèsí ọ̀rọ̀ rẹ̀, ó ń kíyèsí ọ̀rọ̀ rẹ̀, ó ń kíyèsí gbogbo ìṣe rẹ̀ kó má bàa ṣẹ̀ sọ́lọ́hun. Ìdí nìyí nínú ẹsẹ̀ ìkẹtàlélógún àti kẹrìnlélógún sáàmù yẹn tó fi ní Olúwa wádìí mi kí o sì mọ àyà mi, dán mi wò kí o sì mọ ìrònú mi, kí o sì wò bí ipa ọ̀nà búburú kan bá wà nínú mi, kí o fi ẹsẹ̀ mi lé ọ̀nà àìnípẹ̀kun. Èyí ń fi hàn wá wípé ìlóye pé Ọlọ́run mọ ohun gbogbo nípa òun ó ràn lọ́wọ́ láti kíyèsí èrò rẹ̀, ọ̀rọ̀ rẹ̀ àti ìṣe rẹ̀. Èyí tó lè mú pé Ọlọ́run níjà pé wo mi kò sí ìtọ́ ọmọ bọ́ bá rí pa kan tó kù díẹ̀ káàtó, fi ẹsẹ̀ mi lé ọ̀nà ẹ̀yà ìnípẹ̀kun tó ń ṣe. Eléyìí sì jẹ́ ìmọ̀ tí gbogbo wa náà nílò láti mọ̀ wípé Ọlọ́run mọ ohun gbogbo nípa wa. Kò sóhunkóhun nípa ènìyàn tó sápamọ́ fọ́lọ́run. Ọlọ́run ní ẹ̀kúnrẹ́rẹ́ ìmọ̀, ó mọ ìwọlé àtijáde tèmi àtẹ̀yin. Ohun tí èmi fi ń pamọ́ tẹ̀yin náà fi ń pamọ́ kò sí ìtọ́lọ́run ọmọ ń bẹ́ẹ̀. Làwọn bàbá wa ńlẹ̀ Yorùbá fi ní amọ̀ òkun jálè bọ́ba yé ọ̀bá rí ọ tọ̀run wò ọ́. Bí èmi àti náà bá ní irú ìlóye tó ní sáàmù yìí ní bí Ọlọ́run mọ ohun gbogbo, ìlóye yẹn yóò ràn wá lọ́wọ́ láti máa kíyèsí èrò wa, láti máa kíyèsí ọ̀rọ̀ wa àti láti máa kíyèsí ìṣe wa. Yóò ràn wá lọ́wọ́ gidigidi. Tá a bá mọ̀ pé kò sí ohunkóhun tó sápamọ́ fún Ọlọ́run, yóò ràn wá lọ́wọ́ láti kíyèsára, yóò ràn wá lọ́wọ́ láti sọ èrò wa, yóò ràn wá lọ́wọ́ láti sọ ọ̀rọ̀ wa, yóò ràn wá lọ́wọ́ láti kíyèsí ìṣe wa. Eléyìí sì ni àkíyèsí tó ní sáàmù yìí tó ń pè wá sí nínú ẹ̀kọ́ yìí. Ibí yìí labala àkọ́kọ́ ẹ̀kọ́ wa ti tẹnubodò tó ti mú mi tó sì sún wa síwájú sí abala kejì, èyí tá a pè ní ìwàláàyè Ọlọ́run. Ìwàláàyè Ọlọ́run ìyẹn sì ní í ṣe pẹ̀lú ẹsẹ̀ ìkeje sí ẹsẹ̀ ìkejìlá ìwé tá à ń kẹ́kọ̀ọ́ nínú rẹ̀. Ní abala kejì yìí ni onísáàmù tó ti mú ohun kan mìíràn nípa Ọlọ́run jáde fún wa. Ẹ má gbàgbé lábala àkọ́kọ́ ó fìdí rẹ̀ múlẹ̀ wípé Ọlọ́run ní ẹ̀kúnrẹ́rẹ́ ìmọ̀ nípa gbogbo wa. Kò sóhun tá a lè fi pamọ́ fún un, orí inú òròde. Lábala kejì yìí onísáàmù wa tún sọ nǹkan mìíràn, èyí ni pé ó ní í ṣe pẹ̀lú ìwàláàyè Ọlọ́run. Wípé Ọlọ́run wà níbi gbogbo nígbà gbogbo. Kò síbi tọ́lọ́run ò sí. Ìdí nìyí tó fi jẹ́wọ́ nínú ẹsẹ̀ ìkeje wípé níbo ni èmi ó gbé lọ kúrò lọ́wọ́ ẹ̀mí rẹ̀? Tàbí níbo ni èmi ó sáré kúrò níwájú rẹ̀? Torí kí ni ó fi lè lọ kúrò níwájú Ọlọ́run? Torí kí ni ó fi lè sáré kúrò níwájú Ọlọ́run? Torí wípé Ọlọ́run wà níbi gbogbo nígbà gbogbo. Ìwàláàyè Ọlọ́run wà níbi gbogbo nígbà gbogbo. Kò síbi tọ́lọ́run ò sí. Ìdí nìyí tó ní sáàmù wá jẹ́wọ́ nínú ẹsẹ̀ ìkẹjọ, ìkẹsàn, ìkẹwàá, ìkọkànlá àti ìkejìlá wípé Olúwa wà lọ́run, òkú òǹbẹ̀. Nínú ẹsẹ̀ ìkẹjọ abala àkọ́kọ́ ẹsẹ̀ ìkẹjọ, bí èmi bá gòkè lọ sọ́run ìwọ wà ńbẹ̀. Lábala kejì ẹsẹ̀ ìkẹjọ ó ní nípò òkú gangan pàápàá Olúwa wà ńbẹ̀. Bí èmi bá tẹ́ ẹ ní ìmí ní ipò òkú kíyèsí Olúwa wà ńbẹ̀. Nínú ẹsẹ̀ ìkẹsàn sí kẹwàá ó ní bóun bá ní létí òkun níbi tó kún pin sí tó ń bá lọ ọbẹ̀ Ọlọ́run wà ńbẹ̀. Èmi ìbá mú ìyẹ́ apá òwúrọ̀ kí èmi sì jókòó nípa òpin òkun, ní ìhà òpin òkun, àní níbẹ̀ ni ọwọ́ rẹ yóò fà mí, ọwọ́ ọ̀tún rẹ yóò sì dì mí mú. Ní òpin òkun bí òkun pin sí Ọlọ́run wà ńbẹ̀. Nínú ẹsẹ̀ ìkọkànlá sí kejìlá ó tún jẹ́wọ́ pé nínú òkùnkùn o, nínú ìmọ́lẹ̀ o, kò síbi Ọlọ́run ò sí.
nínú ẹsẹ̀ ìkọkànlá àti kejìlá ó ní bí mo bá wí pé ǹjẹ́ kí òkùnkùn kí ó bò mí mọ́lẹ̀ kí ìmọ́lẹ̀ di òru yí mi ká, nítòótọ́ òkùnkùn kì í ṣú lọ́dọ̀ rẹ, ṣùgbọ́n òru tan ìmọ́lẹ̀ bí ọ̀sán, àti òkùnkùn àti ọ̀sán méjèèjì bákan náà ní fún ọ. Èyí ò ní pé ìwàláàyè Ọlọ́run wà níbi gbogbo nígbà gbogbo. Ìwàláàyè Ọlọ́run wà níbi gbogbo nígbà gbogbo. Ǹjẹ́ wá wà mọ̀ wípé ìwàláàyè Ọlọ́run tó wà níbi gbogbo nígbà gbogbo yìí kì í ṣe láti pa onísáàmù yìí lára, kì í sì ṣe láti pa wá gan lára pẹ̀lú, bí kò ṣe láti dáàbò bò wá àti láti tọ́ wa sọ́nà. Ìdí nìyí tó ní Sáàmù fi jẹ́wọ́ nínú ẹsẹ̀ ìkẹwàá wípé àní níbẹ̀ ni ọwọ́ rẹ̀ ó fà mí, ọwọ́ ọ̀tún rẹ̀ ó dì mí mú, kí n má bàa sáko lọ, kí n má bàa ṣìnà, kí n má bàa bọ́ sọ́wọ́ àwọn àkókò ayé. So ìwàláàyè Ọlọ́run níbi gbogbo nígbà gbogbo fún wa kì í ṣe láti pa wá run, ṣùgbọ́n láti dáàbò bò wá, láti tọ́ wa sọ́nà, láti pa wá mọ́. Pẹ̀lú ìlóye yìí, onísáàmù yìí kò ní ìdí láti bẹ̀rù ohunkóhun, kò ní ìdí láti bẹ̀rù ẹnikẹ́ni àfọlọ́hun. Nítorí náà ó ṣàjọyọ̀ ìwàláàyè Ọlọ́run, ó ṣàjọyọ̀ ààbò Ọlọ́run lórí ayé rẹ̀. Tí èmi àti yín pẹ̀lú, bí Ọlọ́run bá ràn wá lọ́wọ́ táwa náà ní ìlóye tó ní Sáàmù yìí ní, wípé Olúwa wà pẹ̀lú wa nígbà gbogbo níbi gbogbo, kì í ṣe láti pa wá lára, bí kò ṣe láti ṣìkẹ́ wa àti láti pa wá mọ́ lọ́wọ́ àwọn kìnìún àti ìkookò ayé búburú yìí. Tá a bá ní ìlóye yìí, a kò ní nídìí láti máa sá kíjokíjo káàkiri, a ní nídìí láti bẹ̀rù, a ní nídìí láti páyà ohunkóhun àbí ẹnikẹ́ni àfọlọ́hun. Dípò ẹ̀rù, a ó gbẹ́kẹ̀ wa lé Ọlọ́run. Níwọ̀n ìgbà tá a sì gbẹ́kẹ̀ lé Ọlọ́run, láàbò lọ́run àti láyé, Ọlọ́run yóò dáàbò bò wá, yóò sì pa wá mọ́, yóò sì tọ́ wa sọ́nà àlàáfíà. Ibi tí ẹ̀kọ́ wa tọ̀sẹ̀ yìí tó ti tẹnubodò tó ti mú mi nìyẹn. Ṣùgbọ́n ká tó máa lọlé, mo fẹ́ ṣe àtẹnumọ́ àwọn kókó bíi 2 àbí 3. Àkọ́kọ́ tí mo sì fẹ́ tẹnumọ́ ni pé ìwọ olùgbọ́ mi, kò sóhun tó lè fi pamọ́ fọ́lọ́run. Kò sí ohunkóhun tí ẹnikẹ́ni lè fi pamọ́ fọ́lọ́run. Lóòótọ́ a lè fohun tó bá wù wá pamọ́ fún ẹnìkejì wa, fún èèyàn ẹlẹgbẹ́ wa. A lè fi nǹkan pamọ́ fọ́kọ, a lè fi nǹkan pamọ́ fún ìyàwó, a lè fi nǹkan pamọ́ fọ́mọ, a lè fi nǹkan pamọ́ fọ́rẹ̀ẹ́, a lè fi nǹkan pamọ́ fún ará àti iye kan, fójúlùmọ̀. Ṣùgbọ́n fún Ọlọ́run kò sóhunkóhun tá a lè fi pamọ́. Ọlọ́run mọ ohun gbogbo, ó sì ń bẹ níbi gbogbo nígbà gbogbo. Ó mọ èrò ọkàn wa, ó mọ ọ̀rọ̀ wa káti ẹ̀ tó sọ. Ojú rẹ̀ wà níbi gbogbo nígbà gbogbo. Ìdí nìyí tí èmi àti yín fi nílò láti máa kíyèsí èrò wa. Ìdí nìyí tá a fi nílò láti máa kíyèsí ọ̀rọ̀ wa ká tó sọ. Ìdí nìyí tá a fi nílò láti máa kíyèsí ìṣe wa, torí pé Ọlọ́run wà, ó sì rí ohun gbogbo, ó sì mọ ohun gbogbo. Abalájọ táwọn olórin kan fi kọrin tí wọ́n ní, ṣọ́ra ohun tí ó ń fi ọkàn rẹ ró, ṣọ́ra ohun tí ó ń fi ọkàn rẹ ró. Bàbá kan ń bẹ lókè, ó ń fi ìfẹ́ wọlẹ̀, ṣọ́ra ohun tí ó ń fi ọkàn rẹ ró. Ṣọ́ra ohun tí ó ń fi ọwọ́ rẹ ṣe, ṣọ́ra ohun tí ó ń fi ọwọ́ rẹ ṣe. Bàbá kan ń bẹ lókè, ó ń fi ìfẹ́ wọlẹ̀, ṣọ́ra ohun tí ó ń fi ọwọ́ rẹ ṣe. Ṣọ́ra ohun tí ó ń fi ẹnu rẹ sọ, ṣọ́ra ohun tí ó ń fi ẹnu rẹ sọ. Bàbá kan ń bẹ lókè, ó ń fi ìfẹ́ wọlẹ̀, ṣọ́ra ohun tí ó ń fi ẹnu rẹ sọ. Kò sóhunkóhun tó sá pamọ́ fọ́lọ́run. Torí ìdí èyí, ṣọ́ra ohun tó ń fọkàn rẹ rò, ṣọ́ra
ohun tí ò ń fẹnu rẹ̀ sọ, ṣọ́ra ohun tó ń ṣe. Àtẹnumọ́ kejì tí mo fẹ́ tẹnumọ́ nínú ẹ̀kọ́ yìí ó ní pé gbẹ́kẹ̀rẹ lé Ọlọ́run fún ààbò rẹ. Gbẹ́kẹ̀lé Ọlọ́run fún ààbò rẹ. Má ṣe bẹ̀rù ohunkóhun tàbí ẹnikẹ́ni. Ọlọ́run wà pẹ̀lú rẹ. Ọlọ́run wà níbi gbogbo nígbà gbogbo láti pa wá mọ́ kò ní ewukéwu. Àbálájọ tó lórin kan fi nú ìwé orin wá fi ní ẹni bá gbẹ́kẹ̀ lọ́lọ́run láàbò lọ́run àtayé. Ẹni bá fi fẹ́ wo Jésù kò sẹ̀rù ti dààmú rẹ̀. Gbẹ́kẹ̀ rẹ lọ́lọ́run. Fọkàn ara rẹ balẹ̀. Níwọ̀n ìgbà tó bá gbẹ́kẹ̀ lọ́lọ́run, ààbò dájú, ọkàn rẹ ó sì balẹ̀. Gbogbo òkùnkùn lájà táwọn alágbára ayé lè máa dún mọ́ ọ, tó bá gbẹ́kẹ̀ lọ́lọ́run, ìṣẹ́gun rẹ dájú. Nínú ẹ̀kọ́ yìí lọ́nà kẹta, àtẹnumọ́ kẹta tí mo fẹ́ ṣe ni pé má ṣe gbìyànjú láti sá mọ́ Ọlọ́run lọ. Má ṣe gbìyànjú nígbà kankan láti sá mọ́ Ọlọ́run lọ. Ẹgbẹ̀rún sàámú kò lè sá mọ́ Ọlọ́run lọ. Jónà gbìyànjú láti sá mọ́ Ọlọ́run lọ, ṣùgbọ́n nígbà tí ẹja ńlá ń gbèmí nínú òkun, nínú ẹja, Ọlọ́run tó rí mbẹ̀. Òun gan pọ̀ Ọlọ́run nú ẹja, Ọlọ́run sì dáhùn. Kò sí ẹnikẹ́ni tó lè sá mọ́ Ọlọ́run lọ́wọ́, torí pé Ọlọ́run wà níbi gbogbo nígbà gbogbo. Dípò tó fi sá mọ́ Ọlọ́run, jọ̀wọ́ ayé rẹ fún Ọlọ́run. Lolórin kan nú ìwé orin wá fi ní gba ayé mi Olúwa, mo yà á sí mímọ́ fún ọ. Ẹgbẹ̀rún sàámú ò lè sá mọ́ Ọlọ́run lọ́wọ́. Má gbìyànjú ẹ̀. Kò sẹ́ni tó lè sá mọ́ Ọlọ́run lọ́wọ́. Ọlọ́run wà níbi gbogbo nígbà gbogbo. Àtẹnumọ́ tó gbẹ̀yìn tí mo fẹ́ ṣe ẹlẹ́ẹ̀kẹrin òun náà ni wípé ìrìn àjò ayé yìí ò nílò láti dárìn. Ẹnikẹ́ni ò sì lè dárìn. O ò lè dá ìrìn àjò ayé yìí rìn. O nílò Ọlọ́run fún ìrìn àjò ayé yìí. Tó o bá fẹ́ rìn débùté yíyanjú, Ọlọ́run sì wà níbi gbogbo nígbà gbogbo láti tọ́ wa sọ́nà nínú ìrìn àjò ayé. Ìwàláàyè rẹ̀ wà níbi gbogbo láti tọ́ wa sọ́nà nínú ìrìn àjò ayé. Ní gbogbo ọjọ́ ayé wa, a nílò ìwàláàyè Ọlọ́run pẹ̀lú wa lójoojúmọ́. Nínú ìwé Ẹ́kísódù orí 23 ẹsẹ̀ 15, Mósè ké pàjáre ńbẹ̀, ó ní Olúwa, bí ojú rẹ ò bá ní bá wa lọ, má ṣe mú wa gòkè láti ìhín yìí. Olúwa, bí ojú rẹ ò bá ní bá wa lọ, má ṣe mú wa gòkè ní ìhín yìí. Èmi àti yín náà nílò ìwàláàyè Ọlọ́run bí Mósè láti wà pẹ̀lú wa nínú ìrìn àjò ayé, ká má bàa bọ́ sọ́nù páńpẹ́ ayé. A nílò ìwàláàyè Ọlọ́run pẹ̀lú wa nínú ìrìn àjò ayé, ká má bàa bọ́ sínú kòtò ayé, ká má bàa bọ́ sínú kìnìún ayé. Ìdí sì nìyí tá a fi ń parí ẹ̀kọ́ yìí pẹ̀lú orin mò ń fẹ́ ọ nígbà gbogbo. Olúwa olóore, kò sóhun tó ń fúnni lálàáfíà bí rẹ. Mò ń fẹ́ ọ nígbà gbogbo. Olúwa olóore, kò sóhun tí ń fúnni lálàáfíà bí tirẹ̀. Mo ń fẹ́ ọ, mo ń fẹ́ ọ ní wákàtí gbogbo. Bùkún mi Olùgbàlà, mo wá sọ́dọ̀ rẹ. Mo ń fẹ́ ọ nígbà gbogbo. Dúró tì mí, ìdánwò kò ní pa gbà tó wà nítòsí. Mo ń fẹ́ ọ, mo ń fẹ́ ọ ní wákàtí gbogbo. Bùkún mi Olùgbàlà, mo wá sọ́dọ̀ rẹ. Mo fẹ́ ọ nígbà gbogbo, láyọ̀ tàbí ìrora. Yára wá bá mi
gbé káyé mi máa jásán. Mo ń fẹ́ ọ, mo ń fẹ́ ọ ní wákàtí gbogbo. Bùkún mi Olùgbàlà, mo wá sọ́dọ̀ rẹ. Mo fẹ́ ọ ńgbà gbogbo, kọ́ mi ní ìfẹ́ rẹ. Kò jẹ́ kí ìlérí rẹ ṣẹ sí mi lára. Mo ń fẹ́ ọ, mo ń fẹ́ ọ ní wákàtí gbogbo. Bùkún mi Olùgbàlà, mo wá sọ́dọ̀ rẹ. Mo ń fẹ́ ọ ńgbà gbogbo, ológo jùlọ. Ṣe mí ń tìrẹ tòótọ́, ọmọ alábùkún. Mo ń fẹ́ ọ, mo ń fẹ́ ọ ní wákàtí gbogbo. Bùkún mi Olùgbàlà, mo wá sọ́dọ̀ rẹ. Níbi ẹ̀kọ́ wa tòní ti tẹnubodò tó mú mi nìyẹn. Tolúwa bá ti bùkún yín nípa ẹ̀kọ́ náà, ẹ pín pẹ̀lú àwọn ẹlòmíràn. Tí ẹ bá sì ní ohunkóhun tẹ́ fẹ́ bá wa sọ, àbẹ́ ẹ fẹ́ ká fi yín sí ẹ̀rọ WhatsApp wa, ẹ lè bá wa sọ̀rọ̀ lórí +234, nọ́mbà yìí +234 81 11 32 99 55. +234 81 11 32 99 55. +234 81 11 32 99 55. Títí a ó tún fi pàdé lọ́sẹ̀ tí ń bọ̀. Ire o, ire kàǹkà.